Ẹ jọ̀ọ́ mo ní mẹ́sẹ̀gì fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí pátápátá, pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà tá a mọ̀ ní àfáà tó jẹ́ pé gbogbo dáwà wọn ó dá lórí ìmáṣe comparison lórí Bible àti Quran. Mo rí mẹ́sẹ̀gì kan, mo rí pósítà kan rádà tí wọ́n post pé àfáà wa kan tí wọ́n ń pè ní King Josme tí wọ́n máa ń dá sọ́rọ̀ ẹ̀sìn ní online. Mo rí ibi tí wọ́n lẹ pósítà kan tí wọ́n ní wọ́n fẹ́ ṣe dìbéètì kan pẹ̀lú pásítọ̀ kan tí wọ́n ń pè ní pásítọ̀ Akápò lórí pé ṣé Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa àbí kò kú fún ẹ̀ṣẹ̀ wa. Mo wá wò pé àsìkò tó láti bá gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, àsìkò tó láti bá wa sọ èyí tó ń jí òótọ́ ọ̀rọ̀. Bá a wí a kù, bá a sì wí náà ọ̀run là ń lọ. Kí ló dé tí a mind business wa náà? Kí ló dé tí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí tá a mind business wa? Tá bá ní ká wo ohun tó fa fanfà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí lọ́jọ́ tèmi, àwa mùsùlùmí náà la kọ́ sí ẹ̀, àwa la kọ́ sí ẹ̀. Mi ìwà mọ̀ bóyá àwọn kìrìsìtẹ́nì náà ti kọ́ sí àwọn nǹkan kan sẹ́yìn ìgbà táwa ò tí ì dáyé, àmọ́ in as much táwa ṣì dá, as far as ìgbà táwa ṣì dáyé, àwa mùsùlùmí la kọ́ sí ẹ̀. Cause I see no reason tó máa péré láàfà ládùúgbò gbogbo story tó wà nínú Kùránì. Tí wọ́n bá gbàgbọ́ yé Kùránì dáadáa tó ń ṣe tẹ́fsìrù ẹ̀ fún ẹ dáadáa, láàrin ọdún 10 tó bá ń fi Kùránì ṣe preaching fáwọn èèyàn láì ní máa mú lùmálà wàá máa jẹun lọ. Àìgbàgbọ́ yé ẹ̀sìn Islam dáadáa òun náà ló mú wa yẹ̀bà kúrò nínú Kùránì ká máa lọ máa tojú bọ ìwé tí wọ́n ti kọ táwọn ní nǹkan ti simplify nǹkan fún àwọn ọmọ wọn láti understand, tó fi wá jẹ́ pé òun làwa fi ń cash out. Mi ò rí reason tá a fi gbọ́dọ̀ máa ṣe debate láàrin ra wa. Now tá bá ní ká wò lọ wò bọ̀, àwọn nǹkan kan ti bẹ yín Àjàó jẹ́. Islam dùn ní ẹ̀sìn lóòótọ́, ṣùgbọ́n àwọn nǹkan kan ti jẹ́ kí ó má dùn. Kí làwọn nǹkan òun ni àwọn ìwé hadith. Hadith tó ṣe àpọ́nlé Ànábì Muhammad ó kéré ju àwọn ètò tàbùkù ẹ̀ lọ. Ó jọ gàtè, ó jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tìró. Ó ti wà lákọọ́lẹ̀, gbogbo a fẹ́ defend allegations nǹkan yìí àmọ́ ni kò wá rẹran. Wọ́n ti kọ́ ná, ara àjàlé yín wà. Tẹ bá tákù àwọn kìrìsìtẹ́nì tán bá kìwé àdìsí mọ́lẹ̀, táwọn náà bá kà, wọ́n kọ́ kalẹ̀ ni. Bàbá ńlá wa àmọ̀gbà tí wọ́n kọ gbogbo àwọn nǹkan yìí kalẹ̀, ó wá di fáwa ọmọ òde òní láti defend. The only way tá lè fi defend ẹ̀ náà ni pé ká sọ pé ntí Kùránì fi ṣàpọ́nlé ànábì ó pọ̀ ju ntádìsí ń sọ lọ. Látara bẹ́ẹ̀ àwa pín sọ àdìsí tí ò wà sọ̀hí, àdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè gbà fún yín nítorí pé ẹ̀yin ò fìwé wọn náà lọ́rùn sílẹ̀. Ibi tí wọ́n lè ti dìrọ̀ mọ́ yín gé yín jẹ náà nìyẹn. Ọlọ́run tún wá mú wa, àwọn tí wọ́n kọ àdìsí tá à ń pèpè àdìsí yóò lẹ́sẹ̀ ńlẹ̀, ara àwọn tó mẹ̀láńká tá a gba ọ̀rọ̀ wọn wọlé nínú ẹ̀sìn Islam ni, ara wọn ni Bukhari àti Muslim, tí àwọn kan tiẹ̀ pera wọn ní Ahlus-Sunnah tó yẹ pé òun làwọn jókòó tì. Kò sí bá ṣe fẹ́ defend ẹ̀, the only way ni pé kó ní kálukú mind business ẹ̀. Kí la fẹ́ gbà nínú pé à ń bára wa pò wọ́n ní Jésù kú? Okay, tá bá ní ká wò lọ wò bọ̀, ó yẹ ká wá gbogbo wa come to senses lásìkò tá a wà yí pé Ọlọ́run ọba àlekè ọlá ò lè máa dájàlẹ̀ láàrin ẹ̀sìn méjì. Torí pé tó bá ṣe pé Ọlọ́run fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ ni mùsùlùmí gan á rí ibi tọ́lọ́run ọba ti ordain ni pé kẹ́ gbàgbọ́ nígbà nínú Bíbélì, kẹ́ gbàgbọ́ kí mùsùlùmí gba tí Bíbélì ń sọ kó gbàgbọ́. Ṣé a ti gbàgbé ń tá a ké ni? Nígbà tọ́lọ́run ọba àlekè ọlá ń ròyìn Kùránì tó ń ròyìn àlùkùránì fànàbí, ó fi ọ̀rọ̀ Bíbélì kún fún láti fi ṣe wáàsí fáwọn tí ń bọ̀ lẹ́yìn. Ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. Màá fẹ́ kí fídíò yìí kó dé gbogbo ọ̀dọ̀ àwa mùsùlùmí pátápátá ká lọ sí ìwé agbéjẹ́mọ́, wàhálà wa ti pọ̀ jù. Ṣáwa la fẹ́ advocate fún Ọlọ́run ọba ni. Ọlọ́run ní alif lam mim, òun ló mọ tó gbà lérò lórí àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta ni. Dhalikal kitabu la rayba fihi. Ọlọ́run ní ìwé tá a sọ kalẹ̀ fún rẹ̀ ànábì yìí o. Ó ní Zalikal kitabu, òun ni tírà kan la rayba fihi tí ò síyè méjì nínú ẹ̀. Hudan lil muttaqin, ó ní ọ̀nà mọ̀ ló jẹ́ fún àwọn tí wọ́n fẹ́ bẹ̀rù àwọn Ọlọ́run ọba. Ó wá ní alladhina yu'minuna bil ghaibi, láwọn tó nígbàgbọ́ nínú àwọn Ọlọ́run ọba àti ìgbàgbọ́ nínú nǹkan kọ̀kọ̀ tí wọn ò fojú rí. Ta ló fojú rọ́ Ọlọ́run? Ìmánì náà la fi gbà pé Ọlọ́run wà. Àwọn èèyàn bá ní kò sí náà ni kò sí ẹ̀ máa dírẹ̀sì ẹ̀. Ọlọ́run sì láwọn tó bá gbà pé òun sì wà bẹ́ẹ̀ náà, tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan kọ̀kọ̀ tí wọn ò rí, tí wọ́n sì láyọ̀ ọkọ̀ pé ó wà bẹ́ẹ̀ lóòótọ́. Ulaika ala hudan min rabbihim. Ọlọ́run alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata àtàwọn tó ń kírun bá ti ní kí wọ́n máa kí,
wa mimma razaqnahum yunfikuna àtàwọn tí wọ́n ń ná nínú tá a fún wọn tí wọn ò láhùn. alladhina yu'minuna bima unzila ilayka àtàwọn tó nígbàgbọ́ nínú kùránì tá a sọ fún rẹ̀ ànábì ń tó sọ̀kalẹ̀ fún rẹ̀ ànábì tí ṣe kùránì. wa ma unzila min qablika àti àwọn tó gbàgbọ́ nínú tó ti ṣáájú kí kùránì tó dé tí ṣe báíbù. kí la wá ń bá ká. walladhina yu'minuna bima unzila ilayka wa bil akhirati hum yuqinun àtàwọn tó nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn tí wọ́n sì mú lókùdùn. ulaika ọlọ́run ní ulaika àwọn tó bá fulfill gbogbo tá a kà kalẹ̀ ọlọ́run wá ní ulaika ala hudam ó láwọn wọn tá a wí nìkan ni wọ́n ń bẹ lójú ọ̀nà min rabbihim látọ̀dọ̀ ọlọ́run ọba wọn wa ulaika humul muflihun àwọn ni wọ́n sì jèrè níwájú àwọn ọlọ́run ọba. ẹgbọ́n tọ́lọ́run ọba wí kalẹ̀ síbẹ̀ ṣé ọlọ́run ọba tó wá sọ pé kẹ́ gbàgbọ́ nínú bíbélì ṣóun náà ni ó tún wá sọ fún yín pé bíbélì yẹn ò tún dáa mọ́ ni. àwa ni ká lọ ronú sí pé àwọn wo ni wọ́n ṣe àkọọ́lẹ̀ tí wọ́n fi àkọọ́lẹ̀ tí wọ́n fi ń dájà lẹ̀ láàrin ẹ̀sìn méjèèjì àwọn olófin àkọọ́lẹ̀ ẹbú tí wọ́n fi ń dájà lẹ̀ láàrin ìwà ọlọ́run ò lè dájà lẹ̀ láyé. ọlọ́run tó ní kẹ́ gbàgbọ́ nínú bíbélì kẹ́ gbàgbọ́ nínú kùránì àwọn tó bá gbàgbọ́ nìkan ni wọ́n jèrè wájú àwọn ọlọ́run ọba. ṣé ọlọ́run yẹn náà ló tún máa sọ pé kẹ́ máa wá gbé against ra yín. ìwé bíbélì sọ fún wọn wípé Jésù kú fún ẹ̀ṣẹ̀ àwọn tó gbàgbọ́ kùránì ní Jésù ò kú fún ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kó ní kálukú dúró déédéé bẹ́ẹ̀ lórí tó jọ gbàgbọ́. tó bá wá ṣe pé méjèèjì kò ní sọ́nà ń bẹ̀ ọlọ́run ọba kò ní ṣe àbòsí tó bá dọjọ́ gbéǹde yóò mọ bí ó ti ṣètò ẹ̀. kódà tó bá ṣe pé àwọn èèyàn ni wọ́n kọ àkọọ́lẹ̀ tó ń dájà ẹ̀sìn méjèèjì kalẹ̀ àwọn ni wọ́n máa jóná tí iná bá ń bẹ àwọn ni wọ́n fẹ́ ṣẹlẹ́yà àwa ò ní nǹkan kan tá a fẹ́ fi ṣẹlẹ́yà free word la wà because n tó kọ́ọ́lẹ̀ la gbàgbọ́ àárọ̀ lọ́n sójú àwọn ìwé tá a sì gbàgbọ́ yẹn n tó kọ sínú ẹ̀ látẹ̀lé. ìwọ tó bá gba mùsùlùmí gbọ́ tó gbà pé islam lọ́nà kùránì tí kùránì sọ ni kò tẹ̀lé pé ìwé kùránì o Jésù òkú fẹ́ ṣe aráyé ìwọ dìímú bẹ́ẹ̀ káwọn tó sì tẹ̀lé bíbélì tọ́lọ́run ṣe ní kán gbàgbọ́ náà tó bá yẹ pé tó wà nú ẹ̀ ni pé Jésù kú fẹ́ ṣe káwọn náà dìímú bẹ́ẹ̀ tó bá dọjọ́ gbéǹde tọ́lọ́run bá fẹ́ fìyàn jóná látara pé ẹ gbàgbọ́ pé wọ́n kan Jésù má gbélébù ẹ lọ síwèé han lọ́wọ́n ọba wọ́ lọ́wọ́n ọba ìwé yìí la gbà pé wọ́ lọ lọ́wọ́n ọba ń tà sí rí ń bẹ̀ ni pé ó kú fẹ́ ṣẹ̀ la ṣe gbà á gbọ́ àwọn tó sì tẹ̀lé tì kejì ìwọ́ lọ́wọ́n ọba má wulẹ̀ jẹ́ wá níyàwó tó ẹ kó sákọọ́lẹ̀ la tẹ̀lé àárí ẹrí ń tà gbà pé wọ́ lọ́wọ́n ọba rè ọlọ́run ò lè fẹ́ nìkankan jóná nínú wa àwọn tó bá yà kàkọọ́lẹ̀ tó fi ń dẹ́ yí ẹ̀sìn rú àwọn ni wọ́n níná lọ́jọ́ náà kí wá la wá ń bá ká tá à ń bára wá fà. And by the way tán bá sọ yí pé kí wọ́n cancel religion nínú islam àti kristẹni pé wo ni kan cancel kan mú ẹyọ kan islam la máa cancel based on facts tó bá ní pé èwo ni kẹ́ ẹ cancel dànù gbogbo wa náà la mọ̀ láì ní ṣàbòsí tábà níwà bias islam lè máa ní kí wọ́n ṣe kíni kí wọ́n cancel torí kíni nítorí pé nínú àkọọ́lẹ̀ tí wọ́n fi ròyìn ànábì Ìsá tí ṣe Jésù àkọọ́lẹ̀ ò lábà wọn kankan kò sógun à ń fi ẹ̀jẹ̀ à ń bẹ́ orí èèyàn à ń ṣe gbàṣàwọ̀ à ń fagídí múyàn pé dandan ẹ ṣe gbẹ́ ẹ̀ṣàwọ̀ kò sí yẹn nínú ẹ̀ ọlọ́run ò ní kó lọ sójú ogun lọ bẹ́rí àwọn kan tí wọ́n ṣe kinní kan tó gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ inú àkọọ́lẹ̀ ànábì òun ni kó jagun kò sógun nínú ọ̀rọ̀ ti Jésù àkọọ́lẹ̀ tó tún wá ṣe bámbárì tó fi jẹ́ pé Islam náà máa fẹ́ ní kẹ́ káńsù ni pé inú àkọọ́lẹ̀ wọn sọ pé Jésù níyàwó báyìí tó gbé nínú ilé ẹ̀ débi pé yóò jẹ́ ẹlẹ́gbin kì í ṣe ẹlẹ́gbin bí ìtawá kò gorí obìnrin ó sì ṣe kíni nínú àwọn tí wọ́n kọ kalẹ̀ fún inú iṣẹ́ ìyanu ẹ̀ pọ̀ jaburata ajókòó dìde alájú afọ́jú ẹni tó ti rọ lápá àná dìde kó máa rìn a ṣe àwọn iṣẹ́ ìyanu lóríṣiríṣi kò ní àkódà òun tó wá tí wá ní òkìkí débi pé kò sẹ́ni tó dáadáa parọ́ mọ́ wọn parọ́ kankan mọ́ pé bóyá ó bọ́ ẹnìkan lóṣù mẹ́fà ó bẹ́ ọmọ kan sùn lọ́dún mẹ́fà ó jábàálé ní kinní kan kò sádà parọ́ kankan mọ́ àwọn àdáparọ́ wà fánàbì kí lànàbì ṣe fún àwọn tí wọ́n parọ́ fún kí lànàbì ṣe fún àwọn tí wọ́n parọ́ mọ́ tí irọ́ yẹn fi wá di nǹkan àbùkù fún mùsùlùmí lénìí àwọn nǹkan tó só sí wa lẹ́nu tó buyọ̀ sí ti pọ̀ tó yẹ ká máa rántí a ò rán kí la fẹ́ gbà nínú pé Jésù kú òbí kò ṣù ó ṣe kinní kan kò kú ẹ fìyẹn lẹ̀ fọ́lọ́run ọba náà àwa mùsùlùmí àṣejù wa pọ̀ tó bá ní ká cancel religion Islam ni wọ́n kàn cancel nítorí pé Islam nìkan ni wọ́n fi ogun gbà Islam ló lọ ìlànà ogun tó di pé wọ́n kógun lọ jà àwọn èèyàn kò sí nǹkan àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Jésù tó bá ṣe pé ohun tí wọ́n kọ́ọ́lẹ̀ fún méjèèjì bẹ́ẹ̀ la ṣe fẹ́ gbàgbọ́ ẹ jẹ́ ká wà mùsùlùmí ẹ jẹ́ ká lọ jáwọ́ oníkálukú tẹ̀lé ntọ́lọ́run ọba wí ẹ jẹ́ ká lọ kántà gbàgbọ́ ká dẹ̀ bìlíìfù bẹ́ẹ̀ ká dúró de Ọlọ́run ọba fún ìdájọ́ ká sinmi wàhálà